solo loco. O solo loco. Àìsílẹ̀ olóńgì ni ilé di ilé èkúté. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ ní lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ ni ọ̀rọ̀. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́ ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o bí kò ilé ò bá pa nítòde o lè wọlé tán mi o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o ìmùtẹ́rí ẹni kàkó jálè gbòòrùn àṣebí o. Lóko lóko. Excuse me. La 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 la. Well. Onílò ní jẹ. Ìpadàbọ̀ ẹkùn. Ẹ sọ̀rọ̀. Ṣé wọ́n dé lẹ́nu ni? General, níbo lẹ wà all this while? Away. I took a long break. But my child, ẹ má bínú because kini you won't confuse me. O ti fẹ́ down lórí ru because ẹ má bínú general lẹ́ẹ̀kan sí àsìyìn alẹ́ kini obituary káàkiri pé even condolence register gbogbo èèyàn ló feel it. Condolence assign àwọn èèyàn sign pé wọ́n bá wa kẹ́dùn. Orúkọ kíni orúkọ tí kíni tó máa ń kọ orúkọ àwọn tó bá wọ kíni mo ti gbàgbé manifest orúkọ yín wà ní manifest plane tó crash tó jẹ́ ká bí pé olódì yìí ti kú ẹ̀yin lẹ tún jókòó síwájú wa general ó jẹ́ kí gbogbo ẹ̀ rí bákan. Oníṣẹ́ ara lọ́lọ́run. General, why? To what end? Okay, ìbòlẹ̀ farapamọ́ sí. Mi wá síbi láti wá máa dáhùn ìbéèrè kankan. Oh, sorry. Ṣé bẹ́ẹ̀ ń ṣe presentation? Ẹ máa ṣe lọ. Chairman. No, ìyẹn lè dúró náà. No, kò possible. Ìyẹn ò possible rárá. Personal issues are always secondary to business. Oh, yeah, care more here now. Yes, August visitor. Have you got to the budget level, Yanni? You are equally important. Continue presentation. No more questions. Chairman. No more questions. Chairman. No. Sorrow now. Sorry. Chairman. Okay. Glasses.
Financial projection tí èmi àti accountant jókòó tàjíjọ ṣe and predicted income tax expense wà ní ló máa jẹ́ 10%. Báwo la ṣe mọ̀ yẹn? Kí ni prove yẹn? No, the accountant is good at what he does. Ó mọṣẹ́ gan. Yeah. Really be ṣe kí lè mi mọ̀. General ṣe Chairman, continue. Continue. Wọ́n fẹ́ ká continue. Okay, so. Sọ̀rọ̀ náà. Bọ̀rọ̀ kìíní. Okay, yes. 650 million. Not 65 million. 650. Nǹkan tí mo sense ẹ̀ nìyẹn. Jọ, mo fọlọ́run bẹ̀ ṣe kíní kíákíá kó dẹ̀ jẹ́ kí n mọ̀. Let it go. Now, yes. All right. 650. Tó bá lè ti ṣe tán kó jẹ́ kí n mọ̀. 650 million. So. Òun náà ni wọ́n ṣe yìí. Accountant ni mo bá sọ̀rọ̀ yìí. Accountant máa ṣe gbogbo ó máa lọ. Ẹ máa rí inú accounting. Ẹ̀yin náà máa rí kẹ́ pé account officer yín kó confirm. That's a good one. Yeah. Very good. All right. Now, mo notice pé ìgbà tí mo dé conference room, photograph mẹ́tẹ̀ẹ̀ta, wà lókè. So nítorí yẹn, mo fẹ́ kí photograph mi gan kó wà very large size kó wà lókè mi. Position yẹn. Wá ṣe. Good. Wá ṣe. Ẹ má waste time. But general, mo fẹ́ kẹ́ mọ̀ pé. Kò sí but mi ò fẹ́ gbọ́ anything. No reason tí smaller conference room ẹ̀ tá a mẹ́ta ṣe àlẹ́. Look. Okay, so a máa ṣe. Chairman, àwọn organize bí wọ́n ṣe. That's good. Tẹ́ bá fẹ́ giant size gan life size. Very good. Ṣọlá. Ẹ ti fẹ́ máa lọ àbí? Ṣọlá. Ẹ ti lọ. Ṣé ti fẹ́ máa lọ? Ẹ jẹ́ kó máa lọ. Àbí kí n wá help. Kí ni túmọ̀ yẹn? Let's go. Atumara. Kí ló máa jẹ iná? Èyí Ọlọ́run lọ lé ẹjú lọ ń bí pé tó ń lọ. Ẹ jẹ́ ká máa ṣe kí ló kọ̀ ìwé ìgbé ṣé kó máa lọ wọ́n ni? Tí lóájú wo ni ẹgbẹ́ tó máa lọ́kọ̀ ẹjẹ́ kó máa lọ jẹ́. Yorùbá ní ká pé wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ ká rójú ṣe tiwa. Mi àwa pé wèrè lọ́kọ ìyàwó nìyẹn náà. Dèjú ọ̀lọ́ ń bí chairman. Àìsí chairman. Kí ló dé? Ẹ dúró ṣe mí bíbá ẹ ojú pé èmi jẹ́ rò pé tí wọ́n bá jọba gbogbo nǹkan tá máa ń gbọ́ pé ọba ẹ̀rú wà lára wọn kí ní kọ̀ọ̀kan mi ò tiẹ̀ rí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀. Chairman ẹ̀fọ́ balẹ̀ èèyàn lẹ́jẹ̀ máa sọ. What are you saying? Ògún yọ ọlọ́ba lájọ yìí. Chairman. Ọlọ́ba lájọ yìí. Ṣé ẹni kí ọ̀jẹ̀ chairman? Are you not the chairman? Ògún yọ ọ̀rọ̀ bá lájọ yìí. Lójijì ẹ bá ti ṣe láti ṣe òkú ẹ̀ ó kàn yọ. No, it's not fair. Wá tí ó gbẹ̀ sí mi, tí ó gbẹ̀ sí mi. Ó tún gba 650 lọ. 650 million. Ó lè jẹ́ kí wọ́n á dùn mọ́ mi bẹ́ẹ̀. 650 million. When you are the chairman. Very unfair. Are you can't say chairman? Ẹ̀ṣẹ̀ ní kí ọ̀jẹ̀ Ẹ ẹ̀dúró dẹ̀ jẹ́ o. 650 ló ti lọ yẹn. Kí ló kù?
the company will liquidate. Ghost ló yọ sí wa tẹ́lẹ̀ mọ́ àjẹkù. Ghost ló gba 650 million lọ. Èèyàn wà lórí wheelchair ó gba 650 million wọn alára ń bẹ̀. Tó bá fẹsẹ̀ rìn kọ́. I don't know. A gba 6 billion. Láolú àbó rí òǹgbọ́n nǹkan tí ṣùpọ̀ ń sọ mẹ́. Wọ́n mú bá wí o, the same side láwọn anúlé, but you make anything to change o. Kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà? No, why are you talking like this? My friend, Junior, ọ̀dàlẹ̀ ènìyàn dẹ̀ ni ẹ́. Mo dẹ̀ wọ́n pé ìwòlẹ̀ ever change láíláí ever. Okay. Pàkúrọ̀ là ń lọ. Kábíyèsí. Kí ni? Kábíyèsí mo fọ́kọ́ lọ màdámù là ń lọ sá. Màdámù ẹ̀ wo? Màdámù Alájà yẹn ni sá. Ṣé kìí ṣe pé o yó? Wọ́n máa ń lọ pàkúrọ̀ fún mi. Kábíyèsí ọ̀la inú mi ti dùn pé gbẹ̀gbẹ̀ lọ́yà ń jáde yẹn. Mo dúpẹ́ ọ̀dọ̀ màdámù yẹn pé Alájà ṣọ́ọ̀ṣì mi gan. Ìgbà mi máa ń fún mi 2K pé kí n fi ra ká ìgbà mi 1K. Ọpọlọ yẹn ti lọ o. Kó yà lọ straight kó máa lọ pàkúrọ̀ fún mi. Kábíyèsí ẹ bá dẹ̀ ká lẹ̀ yà bẹ́ẹ̀ o. Ó rí bó di yó. Bọ̀rọ̀ kìíní. Ọ̀gá, ẹ jọ̀ọ́ ṣé mo lè rí yín? Come in. Thank you, sir. Jókòó. No, ẹ má worry. Mo wà okay bye. Yes, sir. Kí ló ṣẹlẹ̀? Kò sí anything actually, ọ̀gá. Kó má bàa sí náà ni. Mo rí pé ó ti tó ọjọ́ 4 sìn tó yẹ kí n ti gba salary mi dẹ̀ wá gbọ́ nǹkan kan mo ní kí n wá bá yín. Yes, sir. Ọjọ́ 4. Bẹ́ẹ̀ni. Ó ti tó ọjọ́ 4. Ó ti tó 4 days nísìn báyìí. Ìyẹn ló wá ń complain. Àbí? Òun complain. No, sir, mi complain. Mo ní kí n. Àwọn ẹgbẹ́ ẹ wà níbi tó ti ń ṣiṣẹ́ tí wọ́n gba sáré for over 6 months. Wọ́n sọ̀rọ̀. Tí ẹ wá lé ọjọ́ 4 péré tí ò ṣẹlẹ̀ rí lọ́dọ̀ mi. Ìwọ wá complain. Yes, sir. Mi complain. Ó kàn jẹ́ pé mo expenses ti ń yọjú lọ́tùn lósì ó ti ń pọ̀ ni mo ní kí n wá. Expenses ń yọjú. Bẹ́ẹ̀ni, sir. Kí ló wá kọ́ ẹ̀mí mẹ́? Ṣé ìwọ òun save ni? O lájẹṣẹ́kù. Àwọn ọmọ rẹ̀ wà báyìí, ìka mẹ́wàá báyìí ló ní jẹun. Àti ìka ẹsẹ̀ mẹ́wàá kó gbẹ jẹjá. O ní savings. Ṣé èrè níwọ̀ tó mọ̀ pé company yìí ó undergo transition? Àbí wà ló mọ̀? O wá ní audacity and the effrontery láti wá bá mi báyìí.
gbàsárì ó lé ọjọ́ mẹ́rin. Ẹ má bínú sir. Expenses yọjú. Ẹ má bínú sir. It's all right. No problem, mo ti gbọ́. Mi ò bínú. Yes sir. Ẹ wò ọ̀gá ẹ má bínú mo kàn ní pé kí n wá bá inú mi mọ̀ pé máa bínú ẹ má bínú sir. No, bínú kẹ. I mean the right thing ló ṣe náà. Ẹlòmíà fi sínú kò ní sọ. Á dẹ̀ ṣe ibi lẹ́yìn. It's all right. Kò sí problem ṣe yẹn rẹ̀. Yes sir. Ẹ má bínú sir. Ẹ no máa lọ. A máa bá ṣe máa yanjú ẹ̀ ṣó yẹ. Yes sir. No problem. Yes sir. Right. You can go, Abi. Ṣebí nǹkan tó kàn fẹ́ sọ fún mi ni. No, a máa yanjú ẹ̀. Thank you, A sir. yanjú ẹ̀. Thank you very much, sir. All right. Yes, sir. Sir. Ẹ má bínú, sir. Ó ti tó. Yes, sir. O fẹ́ bẹ̀ mí pa ni. Mo ní máa yanjú nǹkan. Mo dẹ̀ máa yanjú ẹ̀ bó ṣe ń lọ ẹ̀. I need you to place an advert before the day runs out. Tígun bá jẹbọ o, àjọwọ̀ ìgbà. Ó ti ẹ̀tún lóhùn tó báyìí. Tákàlà bá jẹbọ o, àjọwọ̀ wo. Mọ̀júmọ̀ kò dáa. Tó bá dórí stage tó mọ̀júmọ̀ kò dáa. Ọ̀tọ̀ nìkan tí mo pè é. Èdè abáfọlálẹ̀ o nílẹ̀ agbọ́. Ibi tí inspiration máa ń wà nìyẹn, inspiration làwọn Ìgbò máa ń pè. Ibẹ̀ ni inspiration wà. Èdè abáfọlálẹ̀ o nílẹ̀ agbọ́ mọ̀júbà o ayé mọ̀júbà gbà o ayé mọ̀júbà gbà o kàgbà kan ní lẹ́yìn ọlá. Oró ọkàn mi sọ fún mi kí ìyá ẹ̀ máa kú lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Irú pé kí n lè kọrin bẹ́ẹ̀ ni. Kí n lè kọrin ni. Àbọ̀ àgbà mi bí. Ìyá rẹ̀ ó kù. Ó pa yàrá mọ́. Ó do mọ́ òkú ọ̀run. Yé! Ó pa yàrá mọ́. Yàrá mọ́ kọ̀ yàrá mọ́. Yàrá mọ́ ta òrí ó kọ́ ọmọ tí ò ra mọ́. Mọ́kànrin rẹ lọ. Ọlọ́run mi ò bàbá ó ṣe orí mi ò. Ọlọ́run mi ò bàbá ó ṣe bẹ̀rù bá dúpẹ́ òré àdán. Àgbà ọ̀la. Mo like kò tí ẹ̀ yé mi bóyá kó bá mú oúnjẹ fún ọpọlọ rẹ̀ ó ṣẹ̀tù. Kẹ̀lẹ́gbẹ́mẹ̀gbẹ́ nínú ààfin ọba. Kẹ̀lẹ́gbẹ́mẹ̀gbẹ́ nínú ààfin ọba. Ta ni kẹ̀lẹ́gbẹ́mẹ̀gbẹ́ rẹ̀? Ó dájú mi dé náà fún mi. Ní mò ń sọ̀rọ̀ gidi. Kí ló ṣẹlẹ̀? Kí ni? A ní mi ò rí olórí. Olórí wo? Olórí mélòó la nínú ààfin? Olórí kan náà. Ìyá wa. So o ti wo abẹ́bẹ́dì? Mo ti wo gbogbo inú yàrá, mo tú gbogbo inú yàrá wọn mi rí. Mo ti wo balùwẹ̀ gan mi rí wọn. Mú torchlight lọ́wọ́ torchlight lókè ó rí lọ́wọ́ gbogbo abẹ́ staircase níbi abẹ́ step tá a mọ́ gbà lókè. Mo ti wo ojú eléèlé dúdú ló ní ọlọ́mú torchlight kó tún wò mọ́ bá fàájì jẹ̀ níbà. Mo ti wo gbogbo bẹ̀ yẹn. Jọ mú kọ́ mi Mi ò lè lọ́wọ́. máa ṣeré ṣé mo á járòbó ni. A ní mo ti wo gbogbo inú yàrá. Wardrobe gan mo tún ṣí. Àgbàdìgẹ́ yìí ba orin jẹ́. Jẹ́ àlọ́ wọlé o. Yàrá lè fi wọ́n lẹ̀ sí. Yàrá gan wà ṣíṣí. Ẹ kàn bá fàájì jẹ̀ mọ́ ìlànà ẹ sáà máa ń so. Ẹ lọ wo kitchen yẹn lọ wo kitchen. Ẹ wo nu cabinet kitchen ẹ bá wọn bẹ̀ tẹ́ bá rí wọn bẹ̀ kẹ́ lọ wo ẹ̀yìn ibi ẹ̀yìn kínní ibi tí kábíyèsí gbé bọ́ọ̀sì ogun wọn sí ẹ lè bá iye tèmi jẹ́ ibi tí mo wà dábàá rí wọn àrí wọn nu. ìdí ìjókòó sí i tó má kàn sọ pé ìyá wa lọ. ìyá wa lọ ó rọrùn ìdẹ̀ra ohun Ògúndé ni. ayé ìyá wa lọ ó rọrùn ìdẹ̀ra o ìyá lọ́nu finally kan náà wọ́n kàn ti gbé wọ́n máa ní ó yá o orin dé. ìyá wa lọ ó rọrùn ìdẹ̀ra ìyá wa lọ ó rọrùn ìdẹ̀ra kò kúkú mọ́tò ọwọ́ wa ló kú sí bí ìyá wa lọ wọn lọ́nu kíni akàntàn kándù ni wọ́n bá ní moro ìwọ dúró lápá kan báyìí àdìgún ìwọ dúró lápá kan wọ́n á gbé kándù yẹn wá lọ́wọ́ táwa dúró báyìí nínú dúró báyìí wọ́n ní. ìyá wa rèlè Ògúndé candle night mo máa ń lọ. gbọ̀rọ̀ kìíní.
ẹ bọ́lẹ̀ ọ ọmọ yẹn kúlú ẹ sóore sí ọmọ yẹn ká sóore sí dáadáa ó sì ẹ bọ́lẹ̀ ọlọ́pàá ti mú wa. ọlọ́pàá àwọn dà. wàhálà ẹ̀ mò ń ṣe ni ọlọ́run máa ń gbọ́ mo mú yín ṣe ni ẹ má bínú. eré burúkú wo nìyẹn ẹ̀dẹ̀ ti dẹ́rù bà mí. ẹ wá lọ jókòó síwájú. rárá mi ò jókòó síwájú ẹ jẹ́ kí n wà báyìí ṣe gbọ́ ó ṣeéṣe kí ọkọ mi kó ti sọ fáwọn ọlọ́pàá kó máa wà mí tí bá dé jókòó síwájú wọ́n á tètè rí mi. àwọn ọlọ́pàá bọ́lọ́pàá bá ti wá ń wá yín sínú ọkọ mi náà ti wá suspect yín ni ẹ dákun ẹ bọ́ wájú jàre ẹ bọ́ wájú jọ. bí mo ṣe wá bíbá yín disturb yín ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. ọ̀gá mi ló sọ bẹ́ẹ̀ ṣe rí ọkọ̀ omi la fi ń kó á sì lóòdù omi kún bí ṣé ká lóòdù omi lé yín lórí ni sẹ́yìn jẹ́ bí omi ni ẹ wo èmi mọ ká sóore ṣe o wá lọ jókòó síwájú. ẹ ṣáà fẹ́ kí n wá jókòó síwájú ṣá. ẹ jókòó síwájú ni. ṣé bí omi yẹn ẹ lè káwọn omi yẹn ní o máa ń kẹtẹ kó mi lé mi lórí. ṣé ilẹ̀ ń bá wọn ti ṣe nìyà ní ẹ jókòó wájú. ẹ má gbàṣẹ lọ́wọ́ mi o. mo ti gbọ́ oore lẹ kúkú ṣe fún mi. àní ẹ mọ oore náà ni bó ti ń da gbogbo òkè oníké ń sunkún báwọn nísìn gbogbo òkè wà tẹ̀ nísìn wọ́n ní pé olúwẹ̀ jẹ́ pé wọ́n máa yọ́nu owó oṣù ṣe ẹ wà bẹ́ẹ̀ gbà tó bá yọ́nu owó oṣù olúwẹ̀ ṣé wà bẹ́ẹ̀ sájókòó wájú. mo ń wá bàtà mi kejì ni. ẹ wọ́n fi bàtà ní àbáyín wa bá ti yá ọbẹ̀ bọ́ wájú òde. ẹ má jẹ́ kí n bọ́lẹ̀ àlè sẹ́ni tó ń bọ̀. ẹgbẹ́ náà ni ẹ gbà bẹ́ẹ̀ ń jà. ẹ má fẹsẹ̀ gbáke wọn o. ẹ bọ́ wájú. ẹ ṣe ọlọ́mọdé kọlu ẹ sórí ṣe náà kọlu ọlọ́bàjẹ́ kọlu ẹ ṣe oore ṣe oore láṣẹ kó má dìbí mọ́ olúwẹ̀ lọ́wọ́ oore má dìbí mọ́ olúwẹ̀ lọ́wọ́ ni gbogbo nǹkan tá à ń bá ká ọ̀gá mi ẹ ṣáná sọ́kọ̀ ẹ sún òjèrè ẹ sún. olórí ìfáyé gan. àwọn tó fún yín tẹ́lẹ̀ èèyàn dáadáa ni wọ́n. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. What goes around comes around. Ẹ jẹ́ máa ṣọ̀rẹ́ nítorí ọ̀la. Nítorí ọ̀la. Ọkọ mi kí ló ṣẹlẹ̀? Sí kankan. Kò sí o. Kò sí nǹkan kan. Ṣé o tó ti bẹ̀rẹ̀, Dèjì? O tó ti bẹ̀rẹ̀. Òun nìyẹn sìn o. Tó bá yá ń sìn, wà ní mò ń pariwo. Torí gbogbo ariwo tí mò ń pa pátápátá, tí mò ń sunkún, tí mò ń kí kékékéké lójoojúmọ́ bí ẹkú apọkọjẹ, ìwọ náà ló máa ń fa o. Òun ló tún ti bẹ̀rẹ̀ ń sìn o, kí ló tún ṣẹlẹ̀ láàrin ìwà àti Láolú? Major. Major, I don't understand. Major is back. He's alive. Major is alive. How come? And he's very angry. Oh, very, very angry. Major is angry. Yeah. Hello, jẹ́ kí n pè padà please. Jẹ́ kí n pè padà. Má kúkú pè padà. Má pè padà. Jẹ́ kí oníranù tó ń bá sọ̀rọ̀ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Má pè padà. Kí ni gbogbo ilé ìgàn ọmọ ẹni tó pè mí ni? This is a business partner for crying out loud. Ìyẹn gangan ló dáa kọ́ ba lè mọ̀ pé èèyàn burúkú gbà ni ẹ́. Mo sọ lájẹ́ kí ló tó ń pariwo. O kàn ń sọ oríṣiríṣi nǹkan tó gbọ́n pa mi àbí nǹkan tó mọ̀ ìwọ ń bẹ̀. Ṣé nǹkan tí mo ṣe àbí báwo? Ọdẹ ló pè mí àbí? Ó rò pé mo gàn. Ó rò pé mi ò mọ̀ pé àwọn ìṣù tó kó tira wọn kọ́ lọ dún bọ́ ọmọ lọ́mọ.
Aminat. Yes, ma. Ó gbọ́ pé ń kọlẹ̀kùn ni lọ sílẹ̀kùn yẹn. Kí ni yẹn? Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni, ara la mọ̀, a ò mọ̀nú. Yé o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o, ọ̀dàlẹ̀ ọ̀rẹ́, ọ̀rẹ́ onírìkíṣí.